ẹ̀kọ́ èdè Yorùbá ti ilé ẹ̀kọ́ Adéníran Ògúnsànyà College of Education Ìmùlẹ̀ Ọmọ́sanjọ́ ọmọ Àjàyí màmá Ayọ̀ọ́lámì àti màmá Ayọ̀míkún Ọlánìkẹ́ aya Adékọ̀yà tó ń ṣọjọ́ bí lónìí. òótọ́ tún tò sí lẹ́yẹlé fi ń kórè wọlé ire owó ire ọmọ ire àlàáfíà àti ire àìkú tí í ṣe bálẹ̀ ọ̀rọ̀ kàṣà ìwọ́tọ̀ lẹ́yìn gẹrẹrẹ ó ti ṣọdún èyí ló kò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà. Ọlánìkẹ́ ọlọ́jọ́ ìbí òní o mo ní ọdọọdún ní là ń sọ̀gùn ọdọọdún ní ìrèké ń sọ̀gbọ̀n ọdọọdún lèwe àbí ẹ̀yà ń sọ àádọ́ta ọdọọdún làwọn máa rí ọ torí ọdọọdún lè wùrà ń wà. aya Adékọ̀yà màmá Ọlámi ó ti ṣọdún èyí náà kò ní í jáṣe mọ́ lọ́lá Elédùà. Ọlánìkẹ́ aya Adékọ̀yà o happy birthday to you ma, live long and continue to prosper. ọdún yìí ò ní jáṣe mọ́ ẹ ó ṣe mí nínú àlékún owó ẹ ó ṣe mí nínú àlékún ọlá ibi àtòfò a máa gbénú gbẹ́wò ire lójú rẹ yóò máa rí lọ́jọ́ gbogbo àṣeyíṣẹ́ mọ́dún lọ́lá Elédùà.